Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Facetv Wosobi. Mo kí gbogbo àwọn ẹ̀ṣọ́ tó wà ní ọlọ́run tó yẹ náà. Mo kí àwọn oníwé ìròyìn. Wọ́n tá bá sọ ń bí ní kẹsẹ̀ má parọ́ mọ́ wa o. Ètè bá rí ìtẹ́ bá gbọ́ ní kẹsọ̀. Ẹ má kọ ọrùn sọ́wọ́. Kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin. Ẹ máa sọ́ọ̀sì bá ṣe ń jáde, ẹ máa sọ́ọ̀sì. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ nù. Inú mi dùn yìí pé a pè ní ẹ jáde. Àwọn tó wà níbí, àwọn tó ní kàn pè sí àwọn olórí ẹgbẹ́ láti ẹsẹ̀ kùkú dé state lọ́dúnwájú. Mo ṣe gbogbo láti. Stakeholder, àbí? Critical stakeholders láti kó wá. Mo dẹ̀ pẹ́ ìrẹ̀ wà níbí. Àwọn míì tó ń ṣe tí ọlọ́run máa wọ̀ ọ́ bẹ́ẹ̀ mo sọ́dọ̀ pàtó dáàbà mi. Àwọn kò ṣe tó tó ọlọ́run nìkan ó lè rú bà wá. Èèyàn kan mọ́. Ẹ̀gbọ́n àti bàbá gbọ́n bí ẹ̀rọ sọ́nà. Nínú ilé ìlú ẹ̀ wá. Wọ́n jí ìwádìí sọ díẹ̀ rẹ̀ fún kí ẹjọ́ kí tó sì tiẹ̀ ń fẹ́ràn ilé ìlú kan. Wọ́n tó dálẹ̀ kan ṣàwọn alẹ́gbẹ́ ni o. Ẹgbẹ́ tí yẹn sọ fún mi kó yé dáadáa. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Ẹgbẹ́ onílọsíwájú. Ẹgbẹ́ onítẹ̀síwájú. Ẹgbẹ́ tó nífẹ̀ẹ́ ìlú. Tó nífẹ̀ẹ́ aráàlú. Tó wá nífẹ̀ẹ́ ara ẹ̀. Tí òun ṣe pé ká máa fojú ṣe oore o. Ẹgbẹ́ olówó rèé o. Ẹgbẹ́ Bọ́lá Ìgè rèé o. Ẹgbẹ́ àbá àkàndé rèé kó tó fi wálẹ̀ díẹ̀. Ẹgbẹ́ tá a wá bọ́ ayé lẹ́nu ẹ̀ ní 2004 rèé. Ẹgbẹ́ tá a fi kójú ìrora àti ìlera kójú ní 2004 dá 2010 November 26 tó dá aláàrẹ ní kọ́ ẹgbẹ́ náà rèé o. So ẹ má pèrè ayé ní faction ọmọ ẹ ṣe faction ẹ̀yìn ní APC. Àwọn tó ti ṣáájú wa ló ń lànà tó bá padà wálé ayé ibi tó máa wálé lẹ́yìn o. Wọ́n ò ní wá sí ẹgbẹ́ tí òun ṣe tí wọ́n. Á ṣòro tí Bọ́lá Ìgè wá sí ìyá ayé ń sìn kó ní bí kò ní omi ìlú àwọn lọ tó máa ṣe gbà. Á ṣòro ṣá. Á ṣòro. Á ṣòro tí kí bàbá ọlọ́wọ́ padà wáyé. Wọ́n ní wà lọ́wọ́ mi ju bí ìlọ́lọ́sùn tí wọ́n lé yẹ. Àwọn fúlẹ̀sì kúrò ní ilẹ̀ náà káà kúrò nílẹ̀ àwọn ọmọ ibi tó wọlé ẹ̀rọ ẹ̀kọ́. Bye bye to Jakarta. Bye bye to Jakarta. Kò sẹ́ tó wà ń bí tí ò bá wa jìyà. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi ni ẹni bá ṣe é báyìí. Ẹ̀dùn apádà wálé ni o. Láti wá dá ẹgbẹ́ wa padà síbi tó yẹ kó wà. Torí a tẹ̀lé ìlànà àwọn ọ̀gá wa tá a rò pé èèyàn ni wọ́n.
ṣe mùsùlùmí mú ni wọ́n á ṣe bá wọn ṣe apá wọn ṣe gẹ́gẹ́ bí ìlànà tá a bá ọ̀nà bàbá wa ṣe wá pẹ̀lú ẹ̀ má ṣe èlé pẹ̀lú ẹ̀ lábẹ́ ọlọ́gà ẹ̀ má rò nǹkan mí pẹ̀lú ẹ̀ a mọ̀ pé àwa ń lékun sí wọn wọ́n lékun sí wọn. alájà wo ń bá burú wá àlọ́kọ̀ náà wá ń bẹ̀rù wá. Ẹnikẹ́ni tó bá fi ra ìwé Ọlọ́run bí bá wà àwọn àgbẹ Ọlọ́run kọ́ lóun jẹpẹrẹ. àwọn ọmọ ẹgbẹ́ bí ó bẹ̀bí ẹ̀ ló kù so. èyí lọ́mọ jọlójú ó lóun Ọlọ́run òun ò ní ìdí ọmọ láti ṣọlá òun ò ní ìdí ẹbí láti ṣọlá òun ò ní ìdí àbúrò láti ṣọlá òun ò ní ìdí ẹgbẹ́ láti ṣọlá òun jọ Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run. àwa tí wàá tako ẹnikẹ́ni wọ́n ti lọ àti wàá fira ẹ̀ sípò Ọlọ́run òun ni Ọlọ́run. ìkọ́jú ìyà tó nípọn ìfaradà àti ìyà rẹpẹtẹ la fi tu ẹgbẹ́ ìdíjọ́lẹ̀ òògùn bọ́ ẹ̀jẹ̀ bọ́ ẹ̀mí lọ àwọn tó kù wọ́n pọ̀ wọn Ọlọ́run nípa má fà lọ àwọn tó kù wọ́n lọ bá wọn sọ́dọ̀ wọ́n lọ fún ẹ̀ṣẹ̀ wọn jù wọ́n wọ́n lọ fún aláìní tó fi ṣe wọ́n lọ jẹ́ kọ́tọ́ àlejò náà wọ́n lè kọ̀ wọ́n kọ̀ orí kìíní wọ́n lọ kú sí o azan orí ẹni láti kú sí yóò náà yọ̀kẹ́ máa kú sí orí ẹni kó pọ̀ bẹ́ẹ̀
dẹ̀ ṣe bó ṣe gbé tó àmọ́ ọ̀rọ̀ agbàdọ́gba ní November 27, 2010 by 28 announce pé ẹni tó bá rán oró kọ́lọ́pàá mu. Àwọn oró àdèlédè fún oró gbogbo àwọn tó fi ẹ̀jẹ̀ wá akọ̀wé lọ́wọ́ àwọn ṣèjọba ọdún mẹ́jọ ọlọ́pàá àṣìjọba ọdún mẹ́jọ ó sọ ọmọ ẹgbẹ́ nìkan ní orí gbàgbé gbogbo ọlọ́run lórí gbàgbé àwọn obìnrin kan nígbà yẹn pé Arẹ́gbẹ́ ń kó rèé bọ̀ wá ẹ̀ fara nígbà ó ń kó rèé bọ̀ wá ẹ̀ fara nígbà Arẹ́gbẹ́ ń kó rèé bọ̀ wá ẹ̀ fara nígbà ó ń kó rèé bọ̀ wá ẹ̀ fara nígbà. ìyẹn náà dẹ̀ dé kò síbi tí rè ò dé nípínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ sí mọ̀nà ẹ lọ sí gbogbo ọjà àwọn tó ń lọ fún yín sí pé kí ni náà pẹ̀lú máa ń àti gbẹ̀yìn wọ́n ní ṣé lòdì lè padà wá ní. òye tí máa kọ́ sí pé ṣé ń kó rèé bọ̀ wá ẹ̀ fara yìí bá kó rèé bọ̀ wá ẹ̀ fara yìí bá ó kì í kó rèé bọ̀ wá ẹ̀ fara yìí bá kó rèé bọ̀ wá ẹ̀ fara yìí bá kó rèé bọ̀ wá ẹ̀ fara yìí bá. Around July or May of 2018 wọ́n ní ráńfù ẹ̀ńtà dúró tì ètò ìṣẹ̀lẹ̀ ẹ̀ńtà gbéṣẹ́ lárugẹ lélẹ̀ ẹ̀ńtí ò nípa náà ògùn lélẹ̀ bọ́tẹ́ tó fà lẹ́nu lọ́wọ́ fi lé tó sọ fún mi yẹn bí mo ṣe ń sọ ètò bá ń gbọ́ máa ń kì í láyà tó ń tọ́ lọ sọ bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀. Iná fi ń tu ara. Ẹni tó kọ́ lórí náà fù, ó náà fù. Ẹni tó kó òkú iṣẹ́ ìlú lélẹ̀. Ẹni tí ò ní jẹ́ kó ṣe ẹ̀dá lélẹ̀. Ẹni tó kó iṣẹ́ lélẹ̀. Mo sọ kó máa rúkì ẹ̀yẹ̀ tó wẹ̀ fún mi. Ṣé tó fà lọ tó ṣe bẹ́ẹ̀ nígbà tó ṣe bẹ́ẹ̀ dókòó sákìyèsí. Àwọn nìyẹn ọlọ́run àwọn nìyẹn ọ̀rọ̀ ọ̀bọ̀ nǹkan mẹ́ta la fi dúró sí dáwọ̀ nǹkan mẹ́ta la fi dúró dáwọ̀ tàbá lè dùn sọ pẹ̀lú ẹ̀ àgbẹ̀ká bá mọ̀ láéláé ìdí mẹ́ta la fi dáwọ̀ ìdí mẹ́ta la fi dúró sí ìdí mẹ́ta rẹ̀ láì sọ fún yé ìdí àkọ́kọ́ ni pé Ọlọ́run ní kí Ọlọ́run sọ pé òun ṣe àbòsí lé ìwọ̀ fara ọkùnrin ṣùgbọ́n Ọlọ́run fara ẹ̀ ó ní gbogbo nǹkan ló ń ṣàgbọ́ ó ní gbogbo nǹkan ló ń ṣàgbà gbogbo nǹkan ló ń jùlọ gbogbo nǹkan ló lè ṣe ó ní ṣùgbọ́n àbòsí òun ò ní súnmọ́ aṣáájú láti wọn mọ̀ sí ọ̀dà rẹ̀ wọ́n sọ́wọ́ sàbí ẹ̀ oníkẹ́ ẹgbẹ́ o ó ní ẹgbẹ́ ìtọ́lọ̀ ń sọ nípa àbòsí o ó ní ẹjẹ́ kó wáyé ọ̀nà mẹ́rin fún yín ó ní alábòsí ẹ̀ràn lọ́wọ́ ẹ̀ tó ń ṣàbòsí fún ẹ̀ràn lọ́wọ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ sáré ẹ̀dá ó tún sọ yóò yíwà báwo la ṣe lè ran alábòsí lọ́wọ́ káà tún ran ẹ̀ tó ń ṣàbòsí fún lọ́wọ́ olóòdà bẹ̀rẹ̀ oníkò ní wọ́n sọ ìfẹ́ oníkò wọ́n wá tún fún Jésù ó ṣeéṣe
alábòsí ọ̀rọ̀ kó ń ṣàkóso ó ṣe é ṣe kò ní bí ó lè rí ọ̀rọ̀ ó ṣe é ṣe. Ó ní ṣùgbọ́n ẹ̀yin tí ẹ wà láyìíká ibi tí wọ́n ti ń ṣàbòsí ẹkún ẹ tó ń ṣàbòsí sí ẹkún lọ́wọ́ láti lè borí alábòsí. Tẹ́ ẹ bá ti ṣe yẹn ẹran alábòsí lọ́wọ́ nìyẹn kó dẹ́kun àbòsí tó yẹ yín ṣá. Tí mo sọ yẹ yín àdúgbò yẹ yín. Àkọ́kọ́ ni à ń kẹ́ àwọn ọlọ́run pé agbọ́dọ̀ ran ẹni tó ń bòsí lọ́wọ́ láti lè borí alábòsí. Àkọ́kọ́ ni ẹ̀ tọ́wọ́ lè tó tiẹ̀ káàlẹ́ àlè kò fún nídìílé àwọn ló máa kò fò. Àṣẹ ọlọ́run. Ẹ̀kejì àwa là ń ṣọ́ èèwọ̀ aráàlú àdúró sì ti pé kí ayé ó rọrùn fáwọn aráàlú ní gbogbo ọ̀dún ní gbogbo ayé. Ibi tá a wá fi àwọn tá a fún ìjọba tá a fi sí lórí pé ká tọ́jú aráàlú ká ṣùgbọ́n ká dẹ́kun ìdààmú àbáwọn rẹ̀. Ẹni tá a bá dẹ̀ bá nídìí wípé ká túlù ṣe àlè báyìí. Torí ẹnikẹ́ni tó bá tako ogúnlọ́gọ̀ àwọn èèyàn pàápàá jùlọ àwọn aláìní Ọlọ́run lọ́ta òun ànábì lọ́ta òun. Lábẹ́lẹ́ lànà Ọlọ́run àti ẹni táwọn agbọ́n ní aṣáájú tiwa nígbà tó yẹ káwọn mọ́sálá lọ́wọ́ sábà a gbọ́dọ̀ kúrò lọ́dọ̀ àwọn aládùúgbò yẹn. Kò sọ̀rọ̀ bá àfẹ́ràn wọn a lè torí tiwọn ká àtàkọ́ lọ́wọ́. Ìdí kejì yẹn bàbá lè dúró tì káàbà yẹ káàbà gbó àlùmọ́gbóni o. Ìdí kẹta òun ni pé àwọn nǹkan tá a ṣe káwọn aráàlú fẹ́ tí ọkùnrin lóun ò fẹ́ tó lè jẹ́ kókó ẹgbẹ́ tiwa rèé láti gbàgbé ọlọ́wọ́. Ànígbà kí ẹni tí ò tiẹ̀ yé kó wà pàṣẹ yẹn jẹ́ ká bẹ̀ tó kó lọ́wọ́ èyí tá a máa ṣe tó parí pé káṣe kí ni ká kó lẹ́nu ẹ̀. Nínú ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní olúkálukú ló lẹ́tọ̀ọ́ àti ṣe ohun tó bá wù. Ẹ̀gbọ́n àwọn kan ọ̀rọ̀ yìí ò yé wọn olúkálukú ló lẹ́tọ̀ọ́ kí ni láti ṣe tó kún lọ́wọ́ wù. Ṣùgbọ́n nǹkan tó fẹ́ ṣe púpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ faramu àbọ̀ faramu ó ṣeé ṣe kí gbogbo wọn sùn wọn kò sórí bí kankan kọ́ faramu ó lè ṣe kí wọ́n faramu. Bẹ́ẹ̀ ló ṣe rí lẹ́kọ̀ọ́ lánàá gómìnà kan wà mẹ́ ó lóun fẹ́ lọ sí Ìbàdàn àbí ẹgbẹ́ lòun ò fẹ́ bẹ́ẹ̀ kí ló ń ṣe. Wọ́n fi bò wọ́n fi. Bó ṣe rí lẹ́kọ̀ọ́ lánàá ló ṣe rí lọ́sùn lé ní o. Kò sí ní ajá ṣe sórí kí náà kí o ṣe o. Kò ní wọ́n kọ kàkúrò yín sí kẹ́ ní kò rí bẹ́ẹ̀. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe ẹ hẹ́tẹ̀. Facetv was Swoby.